apology Imam Yunus eléyìí tí wọ́n ṣe taari níbi tí wọ́n ti ń sọ pé gbogbo ẹni tí ó bá wà pẹ̀lú àwọn tí àwọn jọ ń jẹ́ mùsùlùmí lápapọ̀, gbogbo iye ìran ẹ̀ṣẹ̀ tí àwọn bá ṣe bàbá wa ọba ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Ghandi Afolabi Olaoye Orúmọgẹ̀gẹ̀ ẹlẹ́ẹ̀kẹta, kábíyèsí bàbá ọlọ́njẹ́mi ogun sí, tí Imam Yunus ń ṣàlàyé pé gbogbo ọ̀nà tí àwa mùsùlùmí bá gbà ṣe kábíyèsí ipe kí wọ́n ṣàforíjìn ká má bínú. Eléyìí ni ọ̀rọ̀ tí ó kọ́kọ́ rí bákan náà dọ̀ tèmi personally. So torí wípé alákọ̀ọ́kọ́ ni wípé jàmáà mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àṣẹ ọba, kò sí ọ̀nà kankan tí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbà ṣe kábíyèsí. Ẹ gbọ́ dáadáa kó yé, nítorí tó jẹ́ kí n máa sọ báyìí ni pé wọ́n mọ Ògbómọ̀ṣọ́ sí nǹkan kan haslan láti pilẹ̀, àwọn tó bí wa wọ́n máa ń sọ lọ́rọ̀ pé alásọdá alásọyán òun ni wá l'Ògbómọ̀ṣọ́. So kò sí tí ń jẹ́ wípé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí, kò sọ̀rọ̀ lórí ẹ̀ o. Ẹ gbọ́ dáadáa, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ò ṣe kábíyèsí. Tí a bá wá tẹ̀ wá rí nínú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tó bá ṣe kábíyèsí, láyéláyé, mo tún sọ láyéláyé, mo tún sọ lẹ́ẹ̀kẹta, láyéláyé kábíyèsí ò gbọ́dọ̀ jáde láti wá declare pé ìjọ jàmá ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ṣe àwọn. Kò sí ẹni náà nínú ayé tó gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ ni o. Ẹ gbọ́ dáadáa nágbọ́yé, kò sí ẹ̀dá kan àbí ìlú kan nínú gbogbo àgbáyé tó lè declare pé ẹlẹ́sìn bá iṣẹ́ òun àbí wọ́n ṣe àwọn. So ni mo fi ń sọ pé ọ̀rọ̀ tí Imam Yunus sọ yẹn kì í ṣọ̀rọ̀. Tẹ́ bá fẹ́ apologize láàrin ẹ̀yin àti kábíyèsí personally, individual, tẹ́ ṣe kábíyèsí ẹ tọrọ àforíjìn. Àwa yó òun ló máa ń fa ìjà, àwa yó òun ló máa ń fàjà. Nígbà tí wọ́n bá pe ọ̀pọ̀ èèyàn pé ẹ wá jẹun, kẹ́nìkan wá jáde nínú wọn tó ní àti yó, no, ẹ wá jẹun ni wọ́n wí. Ẹni tó bá ti yó kó nóhun ti yó, ẹni tí ò jẹ kó nóhun ò jẹ, ẹni tó bá fẹ́ jẹ kó jẹ, ó gbọ́dọ̀ kó wa papọ̀. So for him to come out and said we apologize, kábíyèsí ẹ má bínú, no, àṣẹ kábíyèsí mùsùlùmí Ògbómọ̀ṣọ́, àṣẹ kábíyèsí. Káwá assume tó bá tẹ̀ ṣẹlẹ̀ tí kábíyèsí bá ń rò lẹ́mìí pé mùsùlùmí ṣe àwọn nínú ayé, kò sí ẹ̀tọ́ náà fún ẹ̀dá kankan, ènìyàn kankan, kò sí bó ṣe lè jẹ́ kó jáde wá síta gbangba wá sọ pé àwọn ẹlẹ́sìn bá iṣẹ́ mi. Nowhere, kò síbi tẹ́ tí ń ṣe lóẹ̀ lágbàáyé. Ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó kọ lẹ́tà sí ogun ni, àti wàhálà, àti àìní nífọ̀kànbalẹ̀, àti àìní gbádùn ayé. So mo clarify eléyìí, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ò ṣe kábíyèsí. Tọ́líà òun ló ṣe kábíyèsí torí òun ló pe kábíyèsí lẹ́jọ́. Ṣé níbi lẹ́tà tí wọ́n fi pe kábíyèsí lẹ́jọ́ yẹn ṣé signature ti wá wà ńbẹ̀ on behalf of mùsùlùmí? Torí ẹni tó bá jáde nísìnyí tó bá sọ pé wáyé tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí, àwa jẹ́ mùsùlùmí, yes, a jẹ́ Islam nílùú Ògbómọ̀ṣọ́. So gbogbo ẹni tó bá ti ń kó Islam papọ̀ ó ti kó wa sínú ẹ̀. So wípé ó fẹ́ apologize, ó wá ní gbogbo ọ̀nà tí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bá gbà ṣe kábíyèsí, mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ò ṣe kábíyèsí, ìwọ ló ṣe kábíyèsí. So in tó wà láàrin ẹ̀yin àti kábíyèsí ni kẹ́ yanjú láàrin ara yín personally. Ẹ sì rí àwọn ìyẹn wa náà tí wọ́n mọ̀ pé kábíyèsí kò ṣe àwọn náà ṣe kábíyèsí, oníkálukú ṣe kí ni wọ́n dúró síbi àlá wọn. Ìyẹn nọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bẹ̀bẹ̀ ẹ bẹ̀bẹ̀ tí yín lẹ́yìn nìkan. Torí nígbà tẹ́ jáde ńsìn tẹ́ sọ pé báyìí nínú ọ̀rọ̀ yín náà ẹ tún sọ pé ẹ lè sọ̀rọ̀ ti family lórí afẹ́fẹ́ lórí social media. Àmọ́ tẹ́ bá fẹ́ búyàn, tẹ́ bá fẹ́ kàyàn nábùkù, tẹ́ bá fẹ́ yẹ̀yẹ́ ènìyàn lórí mímbàrí nínú social media lórí afẹ́fẹ́, òun náà ti máa sọ yẹn. It's wrong.
so ẹ lè jáde nísìnyí á sọ fáwọn pé jàmá mùsùlùmí gbogbo ọ̀nà tá a bá gbà ṣe kábíyèsí kí kábíyèsí kan má bínú no ó ti yé sìn torí àdúrà tára máa ń ṣe tèmi máa ń ṣe personally àtọ̀rọ̀ táyé mọ̀ mímọ̀ nílùú tí mo wà tí mò ń gbé yìí òun ni pé èmi kì í bẹ lọ́hùn pé káyé má sì mí gbọ́ mi kì í bẹ lọ́hùn bẹ́ẹ̀ mo máa ń sọ ní gbangba every time tí mo bá ti ń deliver lecture lórí ọ̀tá ń bẹ yẹn lórí mímbàrì mo máa ń sọ yẹn dáadáa èmi kì í bẹ lọ́hùn pé káyé má sì mí gbọ́ ẹlòmíì máa ṣàdúrà pé ọlọ́run má jẹ́ wọ́n sì mí gbọ́ kémi náà má sì sọ nù èmi dì kan mú ọ̀kan tí mo dì mú ni pé ọlọ́run má jẹ́ ń sì sọ ọlọ́run tí mò ń bẹ̀ yìí gan ó sọ̀rọ̀ sínú alukur'an àwọn èèyàn ṣe kí ni wọ́n sì gbọ́ anabi muhammad ọlọ́run fi ṣẹ́rán ó deliver message ọlọ́run àwọn èèyàn sì gbọ́ so kẹ́ misquote mi kẹ́ misquote mi ìyẹn ṣe problem fún mi rárá bí mo sọ̀rọ̀ ẹ wá ní báyìí problem tí mo ní gangan òun ni irú ọ̀rọ̀ tí yẹn sọ yìí wípé àwa mùsùlùmí lápapọ̀ àṣẹ kábíyèsí kò sí ní tó jọ bẹ́ẹ̀ o bàbá ọba ọlọ́run jẹ́ àrí yín pé ẹ mọ̀ wípé láti ilẹ̀ ẹ lọ wọ àwọn past videos tèmi ti ṣe níjọ́ tèmi ti nágbọ́yé tí mo ń ṣe ti yé mi nínú ayé ni mo ti mọ̀ pé as-sultan tata zilu rahman as-sultan zilu lahi fil ardi àwọn ọba wọ́n ń jẹ́ bògì ọlọ́run lórílẹ̀ àwọn ọba wọ́n ń bẹ lábẹ́ bògì ọlọ́run ọba Allah so wọ́n ń ṣe ní àrífín ọba ìlú kì í ṣe ní àrífín kì í ṣe ní àbùkù torí inna Allaha yakhtaru ma yasha ẹni bá wu ọlọ́run ló máa ń gbé sípò ẹni bá wu ọlọ́run ló máa ń dá lọ́lá so bàbá kábíyèsí ọlọ́run jẹ́ mi yóò gùn sí ọlọ́run jẹ́ láṣepẹ́ èyí tí Imam tọ́lé à ń sọ yẹn on behalf of gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pé àṣẹ ọba o òun ló kọ lẹ́tà òun ló pe ọba ẹlẹ́jọ́ so n tí ó bá jẹ́ mọ́ṣíkìlà láàrin àwọn àtọba ni kó jọ sẹ́tù kí Imam wá jáde nísìnyí kó wá ní gbogbo ọ̀nà tí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ gbàgbà sí kábíyèsí kí kábíyèsí má bínú it's wrong torí pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ kọ́ ló ṣe kábíyèsí mo wá tún sọ wípé káàtì assume pé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí bàbá ọba ò gbọ́dọ̀ jáde láti sọ pé Islam ṣe àwọn kì í wá ṣọba ìlú nìkan olórí ìlú lágbàáyé tí ń jẹ́ president nílùú kan ní gbogbo ayé kò gbọ́dọ̀ sọ pé ẹlẹ́sìn kan ṣe òun nǹkan tó wrong ni so àṣẹ kábíyèsí ìmáàmù tọ́líà ònùwọ̀n àti kábíyèsí ní iṣu wo ni wọ́n ní ó pọ̀ balẹ̀jọ́ òun ọba ò tó bẹ́ẹ̀ láti yan òun sípò pé ọba kọ́ ni mọ́ yẹn ìmáàmù so àlẹ́sà ṣubú ibi kàríbì àwọn òsì mọ́bí tá ti rí yẹn torí náà tí ìpẹ́ láì jìnnà kì tí ìpọ́dún mẹ́wàá kì ìpọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kò tí ìpógún ọdún a mọ̀ pé nínú mọ́ṣáláṣí yín tí ń jẹ́ ààfin ti yín lọ́jà gbóǹbẹ̀rẹ̀ náà ni wọ́n ti wé láwà ní wọn ibẹ̀ ni wọ́n ti wé láwà ní wọn àwọn tó sì ń jẹ before wọn ibẹ̀ náà wọ́n ti wé láwà ní so àwọn ni wọ́n wá mọ̀ pé ẹ̀yin kọ́ dẹ̀ fi àwọn jẹ mọ́ àbẹ́yìn ni ẹ̀mọ́ fi wọ́n jẹ àárín ẹ̀yà àti wọn nìyẹn so láti wá sọ pé gbogbo àwa mùsùlùmí ṣẹ̀ ìyẹn ni mo fẹ́ clarify pé kò rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwa mùsùlùmí ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá wa ẹ̀yin tó dá sí wa ẹ pọ̀ nínú ìjókòó àhímọ̀ tèmi náà jẹ́ kan nínú yín mi lè dínà èmi náà jẹ́ kan ní inú yín gbogbo ẹ̀yin brothers wa gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin imam and alfas nílùú Ògbómọ̀ṣọ́ mo lù yín lọ́gọ̀ inú inú mi dùn púpọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí ẹ gbé àti àwọn tí a fún yẹ ọ̀rọ̀ sí lẹ́nu láti dìde sọ̀rọ̀ níbi jílísà yẹn níbi ìjókòó yẹn that very day gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ nínú àwọn àhímọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ bàbá wa secretary ni mo rí ìgbìyànjú yín gan ẹ kárí ọlọ́run ọba ẹlẹ́sàn abami san gbogbo yín lẹ́sàn dáadáa personally bàbá wakilul muslimin fún gbogbo ilẹ̀ Yorùbá Edo and Delta mo meet wọn fúnra mi báyìí ní Abẹ́òkúta nílùú ọlọ́run lábẹ́òkúta àtẹ̀lé àwọn ìmáàmù kan lọ láti Rẹ́mọ ẹni tó bá mọ bí wọ́n ṣe zónù Ogun State so àtẹ̀lé àwọn ìmáàmù kan lọ fún prógámù kan lábẹ́òkúta Saturday kan tó kọjá mo sọ fún wọn personally nígbà tí mo kí ṣúgà tán torí àwa ti mọ̀ wọ́n dáadáa mo pàdé wọn ní Kòròdú bíbá yìí náà some months ago but mi ò ráyè bá wọn sọ̀rọ̀ yẹn ìgbà tí mo wá pàdé wọn ní ìjọ yẹn mo wá sọ fún wọn pé bàbá ẹ ṣe àwọn kankan tá a rí online kò tẹ́ mi lọ́rùn irú ọ̀rọ̀ yẹn náà ní ọ̀rọ̀ tí wọ́n tún sọ lójú wọn inú mi dùn gan ìgbà tí mo gbọ́ statement yẹn pé ẹ̀dẹ̀ wà níbẹ̀ bàbá ìmáàmù yàrá wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn sí ọba odidi ọba ìlú wọ́n wá ń gbé ọba wa ṣe pé lẹ́nu wọn lọ́hùn wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa a ṣe nẹ́kìlù fún wọn a condemn act yẹn totally so it's very bad so àmọ́ wọn apologize ṣùgbọ́n apology yẹn náà kì í ṣe pé a gbà ṣùgbọ́n
kò tàbùkù bọ́ba ẹ̀yin náà ló kó àbùkù bá, kò tàbùkù bọ́ba ẹ̀yin náà ló kó àbùkù bá, ẹ̀yin ló kéré. So wọ́n sábà pé aṣọ Ògbómọ̀ṣọ́ ní àfáà yìí mo níbẹ̀ ní kankan àwọn ní àtúmọ̀ rí asọ̀rọ̀ aṣáfi túká níbi ìjókòó yẹn. Tí mo fẹ́ sọ nípa àwa mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́ ni pé gbogbo ẹ̀yin bàbá wa ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ jẹ́ kí a ní àkíyèsí, ká ṣe làákàyè, ká ní àkíyèsí, torí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí ẹ bá wòye sí dáadáa ọ̀dẹ̀ nìkan ló lè jáníyàn. Alákọ̀ọ́kọ́ kí n yan fún wa direct, kí n sọ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ wà máa ń jawari ha àti gbogbo ohun tó yí Ògbómọ̀ṣọ́ ká, a mọ̀ àmọ̀dájú wípé kìrìsìtẹ́nì pọ̀ ju mùsùlùmí lọ. Majority náà kìrìsìtẹ́nì jọ àwọn mùsùlùmí lọ. Tá bá wá ń sọ nípa Ògbómọ̀ṣọ́, à ń sọ nípa zone méjì, à ń sọ nípa local government méjì, torí márùn tí ẹ ń pe local government Ògbómọ̀ṣọ́ yẹn òdodo ni, ṣùgbọ́n a rí wípé Sùúrùlérè nínú àwọn ìlú tó yí Ògbómọ̀ṣọ́ pọ̀ ni, bákan náà Oríire nínú àwọn tó yí Ògbómọ̀ṣọ́ ni, bákan náà Ògolúwa nínú àwọn ìlú tó yí Ògbómọ̀ṣọ́ ni. Ṣùgbọ́n tá à ń bá ń sọ nípa àárín ìlú Ògbómọ̀ṣọ́, à ń sọ nípa north and south, north local government and south local government. Ẹ wòye sí dáadáa ẹ rí pé majority ní àwọn kìrìsìtẹ́nì. Aslan ọ̀rọ̀ eléyìí láti beginning, láti day one kan tó bí àwọn tó bí àwa. So kì í ṣe pé nísìnyí ṣe rí bẹ́ẹ̀. Àmọ́ nǹkan tí mo ń gbìyànjú àti sọ fún wa ni wípé ẹ dákun àwa mùsùlùmí, ṣe ẹni tó máa ń pè yàn ní abì fún ọ̀ràn, ìyẹn máa ń pa ìfun náà mọ́ ni. Àwọn nǹkan kan ń bẹ tí à ń ṣe tí ò dáa tó, tí kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Nígbà tí ìṣẹ̀lẹ̀ gbogbo àwa tá à ń jáde láti dìfẹ́ǹdì òríyá wa, ọmọlúàbí wa, àti láti protect pé kí wọ́n mọ̀ kan àwọn tó bí wa lábùkù, kí wọ́n mọ̀ jẹ̀jú wa, bá ṣe máa ń sọ lẹ́kọ̀ọ́ bí, kí wọ́n má jẹ̀jú àwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n bí wa. Òun ni nǹkan tẹ́mi ń try láti sọ. Tẹ́ bá lọ wo àwọn past video tí mo ṣe, mo ti mọ̀ wípé ẹni ó bá fi ọ̀tá ṣọ̀rẹ́ ò lè rọ́nà lọ. This very man tá à ń sọ nípa rẹ̀ yìí, Imam Yunus yìí, ìdé ipò rẹ̀ àbòsí wà ń bẹ̀, gbogbo wa la mọ̀. So ti yé nísìn, àmọ́ ẹni tí ó jáde tí ó sòdodo ọ̀rọ̀, so ti yé nísìn, ó ní pọ̀, a mọ̀ láti ilẹ̀, ó jọmọ bẹ̀ kò jọmọ bẹ̀, a mọ̀ wípé ọ̀rọ̀ ẹ̀ rújú, kálukú mọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ tí mo fẹ́ káwé kẹ́yìn àyín mọ̀ yín bàbá wa yín brothers tèmi, ẹ mọ̀ pé mo ti sọ lẹ́ẹ̀kan pé èmi náà wà nínú yín. Nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé wàláhì tàláhì billah, ṣe rí tẹ bá ń rìn ẹ máa wẹ̀yìn. Ìtumọ̀ tí mo sọ ni pé alikidamu kital, báwọn lágbára ṣe máa ń pòwe nìyẹn, ìmọ̀ àṣàyà gbàgbà, ó máa ń pa nǹkan, ó máa ń pààyàn run. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, alábọ̀dé wà nínú yín, alábọ̀dé wà nínú wa. Method àwọn ará Amẹ́ríkà many years ago, decades ago, centuries ago, tó bá fẹ́ bà nǹkan jẹ́, ìlú kan tí Amẹ́ríkà bá fẹ́ bà tiwọn jẹ́, ogun ara wọn ni wọ́n máa fi ń jà wọ́n. Wọ́n á poison mind ara wọn against ara wọn. Òun ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí. Àwa mùsùlùmí a gbọ́dọ̀ lo sense, ká think wise. Ṣé rí distraction náà fẹ́ dá sílẹ̀? Wọ́n fẹ́ atahasabuhum jami'an wa qulubuhum shattan. Wọ́n fẹ́ ká máa ríra wa ní bọ́dì kan, ṣùgbọ́n wọ́n fẹ́ kún wa yẹ́lẹyẹ̀lẹ. Understand ni. Torí ẹ̀ ni mo ṣe ń bá ọ̀kan nínú àwọn ọ̀dẹ̀ tó náà ń support maybe imam or something like that, tó ń pè mí. Anyway, mo fàsìkò yìí kí Ibrahim Coded, ọ̀kan nínú ọmọlúwàbí indigene ọmọ Ògbómọ̀ṣọ́ gidi ládùúgbò wa níbí báyìí, nílùú Èkó níbí báyìí ní Bàrígà, ọlọ́mọṣàjẹ́ rí ẹpẹ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló bá wọ́ọ̀kù nọ́mbà yẹn jáde, tàdé rí nọ́mbà ẹni tó ń pè, tó ṣe ń ṣe gbogbo aráka tó ń ṣe yẹn ra mọ̀. So mo yà sọ́dọ̀ ti ẹni ọ̀rọ̀ ti ẹyẹ ọkàn mi, gbogbo ohun tó ń wí yẹn ìwọ ló mọ̀, mí ní issue pẹ̀lú anybody, but it's allowed, anybody lè ní issue pẹ̀lú mi, but èmi ò ní issue, mi ní problem pẹ̀lú ẹnikẹ́ni, but wọ́n lè ní problem pẹ̀lú mi. I'm not afraid, mi ò bẹ̀rù rárá. Mo ti declare ọ̀rọ̀ tí mo sọ, mi dẹ̀ lẹ́yìn bá sọ pé mi ò sọ mọ́. So mi dẹ̀ ní apology láti render. Ẹni tẹ́ ń sọ bọ́ọ̀tì no apologize ní lọ́la, àmọ́ bẹ́ẹ̀ máa ń gbé kolos ni, or maybe it's a high on something, mi ò mọ̀, because ojú òkè ń tì í gbogbo ìgbà láti máa jáde wọ́n máa apologize. Ṣùgbọ́n èyí tó ṣe yìí tó ń sọ pé on behalf of gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tá a bá ṣe ọba ni mo ní rárá, condemn nìyẹn, ìyẹn ò kì í sọ̀rọ̀ rárá. Hatahun azimun, mistake ńláńlá ni kí màmú jáde kó ní gbogbo ọ̀nà tí mùsùlùmí bá gbà ṣe ọba. Mo sọ, mo tún sọ, bàbá wọn ọba ò gbọ́dọ̀ sọ pé mùsùlùmí ṣe àwọn, kò dẹ̀ sí ẹ̀dá náà láyé bó tilẹ̀ kó lágbára tó
ní gbogbo ayé ni mo sọ tí ó wà jáde pé mùsùlùmí ṣe òun ó pogun nìyẹn náà torí ó gbọ́dọ̀ dárúkọ tó má tẹ̀ ṣẹ́ ò ní pè pé ẹlẹ́sìn báyìí wọ́n ṣe ẹ̀wọ́ tániwọ́ so ọba ò gbọ́dọ̀ sọ pé a ṣe àwọn àdẹ̀ṣe bàbá wọ ọba right from time bàbá yẹn mọ̀ so imam ló ní problem pẹ̀lú wọn kán má kó wa papọ̀ mo sì sọ pé àwa yó òun ló máa ń fàjà tó bá ní kẹ́ wá jẹun kẹ́nìkan wá ní òun àti yó no ìwọ ló yó àwọn ìlógún lè má yó ibi tí mo lọ ni pé àwa mùsùlùmí ẹ jẹ́ àgbìyànjú ká tẹ̀lé ní Al-Qur'ani sọ fún wa gbogbo ẹ̀yin brothers mi ẹ̀yin bàbá mi tí a jọ ń bẹ nínú àhímọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣe rí alábọ̀dé wà nínú wa àwọn agbẹ̀yìn gbẹbọjẹ́ wọ́n ń bẹ nínú wa wọ́n sì ń lò wá láti fi jara wa lógun ni àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ a gbọ́dọ̀ fún ara wa nílà ká ìgídí ká lọ jí ká má sùn pọ́blẹ́mù ta ní aslan láti ìpìlẹ̀ kì í ṣe lẹ́ni o mo ń sọ̀rọ̀ nípa many years ago òun ni pé gbogbo ẹ̀yin tọ́lọ́run ṣàánú l'Ógbómọ̀ṣọ́ tọ́lọ́run gbé sípò tọ́lọ́run fọ̀rọ̀ sí lẹ́nu gbogbo ẹ̀yin bàbá wa ni o mi ò láláyà fi o promote Islam promote Islam ọ̀pọ̀lọpọ̀ yín promote Islam ló fà á tẹ́nì kankan lè dé lójijì kó wá máa jẹjú yín gẹ́gẹ́ bí slogan wa ní kòńbí báyìí wọ́n fi ń dẹjú yín wọ́n fi ń tẹ́jú yín mọ́lẹ̀ torí pé ẹ̀yin gangan fúnra yín ẹ̀ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe promote Islam aziyada wa nomu jẹ́ kí Islam kókó proceed and we can never succeed if you don't proceed we need to proceed to succeed àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ nìyẹn ẹ lọ wo tí Al-Qur'an sọ Quran chapter 8 verse 25 Quran sọ fún wa ba'da al-isti'aza wal basmala ó ní wattaqu fitnatan la tuzibanna alladhina zalamu minkum kaffa wa a'lamu anna Allaha shadidul iqab Kùránì ní ẹ lọ bẹ̀rù fìtínà àdánwò wàhálà tẹ máa dá sílẹ̀ típa yín ò ní ká àwa mùsùlùmí nílùú wa nílùú mi nílùú Ògbómọ̀ṣọ́ ẹ já bẹ̀rù wàhálà tá a dálẹ̀ típa wa ò ní ká mọ́ sẹ́rí distraction tí wọ́n ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí kò ní jẹ́ ká mójútó nǹkan tó kàn kò ní jẹ́ ká mójútó nǹkan tó kàn láti tẹ̀síwájú láti mọ̀ pé nǹkan báyìí ló tún kù tá a ṣe ẹ wo nísìn ọ̀rọ̀ táwọn náà nìyẹn lójoojúmọ́ láti bí ọdún méjì nísìn tá a ti wà lẹ́nu ẹ̀ kò dẹ̀ tí ì parí torí ìbẹ̀rẹ̀ ogun náà máa ń rí kò sẹ́ni tó máa mọ ibi tó máa yọrí sí ká gbìyànjú láti kíyèsí nǹkan tó yẹ ká kíyèsí ká wo ohun tó bá yẹ ká wò dáadáa torí àwọn tí àwọn ò pé àwọn eléyìí kò yẹ kí wọ́n wà ń bẹ̀ tí ló kàn wá mo sọ́nà àwọn fídíòsì tí mo ti ṣe sẹ́yìn pé kò sí ní tó kàn mí pẹ̀lú imam ṣé mi fẹ́ jẹ imam ni àwọn ilé tẹ́ làkalẹ̀ kan tí ń jẹ mọ́mù wọ́n ti jẹ mọ́mù kárí ná àmọ́ nǹkan tá à ń sọ fún wa ni wípé gbogbo distraction tí wọ́n ń dálẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí nísìnyí tọ́lọ́run tí wàá fi bàbá olóríire ọba gidi yìí atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba tọ́ba mi gbé sípò àwọn mùsùlùmí lásìkò tó wá yẹ ká ṣọ̀kan àsìkò yẹn náà wá dá wàhálà lẹ̀ wọ́n wá ń tú wa ká ògiri wá lanu aláǹgbá wá ń wọbẹ̀ àwọn tí ò yẹ kí wọ́n lẹ́nu nọ̀rọ̀ wa àwọn náà wá lẹ́nu nọ̀rọ̀ wa ìyẹn ni ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nísìn tá a bá sì lọ ṣọ̀kan kò sí bí a ṣe fẹ́ tẹ̀síwájú mo ṣe mú àyà yẹn wá ẹ ká lọ bẹ̀rù fìtínà àdánwò wàhálà tá a dálẹ̀ típa wo ní kámọ́ at the end tó já sí wípé àní ẹni tá a fẹ́ blame náà ju ara wa lọ gbogbo ẹ̀yin bàbá wa àhímọ̀ ẹ ṣe dáadáa bó ti yẹ kẹ́ ṣe ẹ ṣe dáadáa mo kí yín púpọ̀ jazakumullahu khairan kaziran ọba ẹnẹ́sàn ọba àṣàn yín nẹ́sàn ṣùgbọ́n tí mo ń gbìyànjú àti sọ fún yín ni pé ẹ máa fura o àwọn alábọ̀dé wà nínú wa tọ́já sí wípé ẹ mọ̀ rò pé ẹjọ́ wà ní wọn ò sì sí pẹ̀lú yín ẹ̀yẹ́ mọ̀ rò pé sáfù kan náà ẹ̀ wà àmọ́ wọn ò sí ní sáfù kan náà pẹ̀lú yín ikùn wa ò lukùn aṣọ kan àwa náà lápè adégún àwa náà láti sọ pé adé ògún mọ́ àwa náà láàní báyìí ni ká ṣe àwa nínú wa náà láti rẹ́ni tó sọ pé tiwọn ni wọ́n sọ yẹn so there is always meeting after meeting tàbá ti ń jókòó tá à ń ṣèpàdé àwọn kan tún ń ṣe ìpàdé nǹkan míì lẹ́yìn so a gbọ́dọ̀ ní ìfura ká ní àkíyèsí gbogbo ẹ̀yin bàbá mi ní àhímọ̀ nílùú wa nílùú Ògbómọ̀ṣọ́ ẹ dákun torí Ọlọ́run torí Ànábì Muhammad eléyìí ni àkíyèsí tèmi fẹ́ pe oníkálukú wa sí lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ èyí tó jẹ́ ti Imam Yunus ni mo ti sọ yẹn apology tí wọ́n ń sọ páwọn apologize on behalf of gbogbo àhímọ̀ mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ pé gbogbo ọ̀nà tá a bá gbàṣẹ kábíyèsí kí kábíyèsí má bínú àwọn ọ̀ṣẹ́ kábíyèsí o ẹni tó kọ lẹ́tà tó fi pe kábíyèsí lẹ́jọ́ tí signature rẹ̀ wà lórí ẹ̀ òun náà ṣe ọba
torí pé gúrùpù mùsùlùmí kankan ò pe kábíyèsí lẹ́jọ́. So kí ọlọ́run bá Allah ó ṣàánú fún wa, tá a bá wòye sí àwọn nǹkan yẹn á mọ̀ pé n tí ò dá ni. Àmọ́ táwọn náà bá fẹ́ ṣe dáadáa jùlọ ẹ jẹ́ á gbìyànjú ká dúró alàlẹ́ àk lórí òdodo, ká dúró lórí òdodo. Wàláhì tàláhì billah. Ẹ rí i pé kìtáàbù ti àwọn ahlul kìtáàb ó sọ fún wa pé ká wádìí ohun gbogbo dájú, ká dẹ̀ fi ìdí òdodo múlẹ̀. Wàláhì òdodo ni, torí wípé tíyàn bá fẹ́ bọ́ lọ́wọ́ irọ́ kó sóòótọ́. Àwọn ilédè Haúsá wọ́n ní fọ̀dé gaskiya ga wuta, tẹ́ ẹ̀ bá ti sòdodo ẹni nísinmi, ẹni nísinmi. Concept ò ní jẹ́ gbádùn nígbà tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe. Ẹwà àwọn tó dára gbogbo wàhálà yìí sílẹ̀ nísìn, wọn ò lè gbélé, wọn ò lè gbóko, kì í ṣe pé wọ́n travel around ni mo ń sọ, ọkàn wọn ò balẹ̀. Tíra yẹn náà bákan náà Ọlọ́run ní kò ní sí ìsinmi fún àwọn ìka èèyàn, àwọn ìka èèyàn ò ní nísinmi. Nígbà tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ tẹ́ ẹ pàdé àpòpọ̀ máwọn alábòsí nísìn wá ń kọ́ òdodo ọmọ fojú hàn nísìn, kí ẹ máa sọ fún kábíyèsí pé ká mú 20 million naira wá láti fi sẹ́tù ẹbí. Lọ́nà wo? Ẹgbọ́rọ̀ yẹn náà, èmi sàkọ́ ni mo sọ, bàbá wọn bá ní kábíyèsí sọ pé Imam Yunus ní kóun mú 20 million naira wá láti fi sẹ́tù àwọn ẹbí Ayílára. Sẹ́túmẹ̀ntì báwo? Ẹwọ ọ̀rọ̀ yẹn. Number 101 àkọ́kọ́ nílò Ògbómọ̀ṣọ́ ló dẹ̀ sọ, bàbá Soun ọlọ́njẹ́ àrí bàbá pẹ́, àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ kó pé àwọn kó jáde kó deny fact yẹn. Kábíyèsí ló sọ wípé ìmáàmù ní kí àwọn mú 20 million naira wá ní ọ̀rọ̀ yìí ò yí ẹni yìí, a ní kó lẹ sẹ́tù nǹkan pẹ̀lú àwọn ẹbí ẹ tí wọ́n ń disown ẹ, tí wọ́n ń deny ẹ, tí wọ́n ní wípé ìwé ìsọmọ àwọn wá ní kán mú 20 million naira wá for what? 20 million fún kíni? Ó fẹ́ bribe àwọn ẹbí kan láti darapọ̀ mọ́ wọn láti jẹ́ ẹbí wọn. Who does that? Níbo lẹ́ ti ń ṣerú ẹ̀? So irú ẹni yìí ló wá ń jáde ńsìn ló wá ní òun apologize on behalf gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́, gbogbo ọ̀nà tá a bá gbà ṣe kábíyèsí. Ṣé mi béèrè owó lọ́wọ́ kábíyèsí pé mo jẹ́ ọmọ ilé wa ni? Mi ò béèrè owó lọ́wọ́ kábíyèsí náà. Àwọn ẹbí mi ò dẹ̀ disown mi, kódà mi ní the birth certificate àbí local government certificate kí n tó lè prove pé ọmọ ilé báyìí ni mi nílò Ògbómọ̀ṣọ́. Yes, torí àwọn ẹbí mi kò disown mi, wọ́n mọ àwọn tó bí mi. Ló ti yé nísìn, ṣùgbọ́n ẹni tí ò rẹ́bí tí ò lára tí ń bá tó wà tọ́lọ́jọ́ ń ṣèjọba tó lóun ni òun ni kẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ bó bá ti jẹ́ tó fi nídìí owó láti fi bribe àwọn ẹbí ẹ̀, àbí wọ́n ní nǹkan kan tó fẹ́ settle, àbó ní bí wọ́n ṣe máa ń jẹ́ ọmọ ilé nílé ibẹ̀ yẹn pé owó ni wọ́n máa fi ń jẹ́ ọmọ bẹ̀. So ìyẹn ló ní problem pẹ̀lú ara rẹ̀, kẹ́ settle tó bá ní problem, kẹ́ mọ́ dà wá pọ̀ wípé mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ṣe kábíyèsí. No, ìwọ ló ṣe kábíyèsí torí wọn ló pẹ ọba lẹ́jọ́, odidi ọba ìlú kí ẹ̀ kan ṣoṣo. Adarí ẹ̀sìn yóò mọ àgbọ́yé tá a ní àwa mùsùlùmí. Mùsùlùmí Islam tá ń ṣe yìí, wàláhì Islam dá, àwa mùsùlùmí náà wúlò, àwa mùsùlùmí là dá. Ẹ come to Ìkòròdú bíbá yìí lọ́dọ̀ wa, gbogbo ni mo máa ń sọ fún wọn bẹ̀rẹ̀ pé Islam dá, Islam tá ń ṣe dá, ṣùgbọ́n àwa mùsùlùmí a ní problem, ẹ̀sìn wo ní problem kọ̀ọ̀kan, àwa ní problem fún ẹ̀sìn wa. Ẹ̀sìn tá ń ṣe gangan àwa tún jẹ́ problem fún ẹ̀sìn wa. Yes, torí pé ẹ̀sìn yẹn ó ń túmọ̀ salam, àlàáfíà, àmọ́ àwa àlàáfíà, mùsùlùmí ò fẹ́ àlàáfíà. Ní gbogbo ibi tẹ́bá ti bá wọn àkùsọ́rùn-ún, ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà láyà àfẹ́ àláìkì àlàáfíà. Wàhálà la máa ń dálẹ̀, wàhálà la máa ń fẹ́. Kùránù wa dẹ̀ sọ fún wa, ẹ lọ wo Quran chapter 8, mo ti kó tàyà yẹn síwájú sí. Quran chapter 8 verse 25, ó ń rí fún wa wípé wattaqu fitnatan la tuzibanna alladhina zalamu minkum khassa wa'lamu anna Allaha shadidul iqab. Ọlọ́ni ẹ bẹ̀rù fìtínà wàhálà tẹ́ dá sílẹ̀ tipa yín ò ní ká, nígbà tẹ́ dá nǹkan lẹ̀ tẹ́ dá pọ́blẹ́mù sílẹ̀ tó jẹ́ pé ẹ̀ ní lè sọ́ọ̀vù ẹ̀. Ẹ wà àwọn tí wọ́n kó wa sí nǹkan kó wa sí yìí nísìn, ṣé wọ́n mọ̀ pé yógùn tó báyìí? Táwọn àgbàlagbà máa ń pa lóore pé tá a bá ní béjò ṣègùn náà ṣe dáná ẹ̀ á sùn lé tó pọ̀. Gbogbo àwọn alábòdè yẹn nísìn ẹ wò ó, ẹ̀wọ̀n àwọn fídíò tí mo ti ṣe tí mo ti ṣàlàyé pé àwọn tí wọ́n dá ilé yìí lẹ̀ Ọlọ́run ó san wọ́n lẹ́san, Ọlọ́run ó fún kálukú ní sáìzì ẹ̀, ó kálukú ní Ọlọ́run máa dájọ́ fún. Ṣé wọ́n rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ sí? Ṣé wọ́n rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ nísìn? Àmọ́ tó bá délẹ̀ tán gbogbo ẹ̀yin àgbàlagbà náà tó yá sí pé alábòdè ní ẹ̀ nílé jáde o, àwa ilé ẹ̀ ti títà kì í ṣe torí tí tàbá ṣe ń ṣe nǹkan tá à ń ṣe, à ń ṣe náà ti fi protect Islam ni, káyé lè bá a rí pé Islam wà meaningful, Islam wà meaningless, ẹ̀sìn òdodo ni ẹ̀sìn Islam.
àlàáfíà dẹ̀ ní Islam ń pè kí ni Islam polongo fáyé, àlàáfíà ní Islam mú wá. Islam gọ́gọ́gọ́gọ́ àlàáfíà ni, ó mú àlàáfíà wá, orí àlàáfíà ló dólé lórí, òun gọ́gọ́ fúnra rẹ̀ dẹ̀ ń jẹ́ ẹ̀sìn àlàáfíà. Ṣùgbọ́n àwa mùsùlùmí àláìkì àlàáfíà. Àsìkò tó wá yẹ ká gbárùkù rúkú títí ọba, ká ṣera wa lọ́kan, ká dúró tọba, ọba tuntun tọ́lọ́run fún wa, ọba aré atọ́ba tẹ́lẹ̀ kó tó jọba, bàbá wa Ghandi Afolabi Olaoye òru mọ́gẹ̀gẹ̀ ẹlẹ́kẹta. Ọlọ́run jẹ́ mi yóò gùn, àwọn tó bí yín mo ti sọ rí pé wọ́n máa ń pẹ́ nípò, Ọlọ́run jẹ́ kẹ́yìn náà pẹ́ ń bẹ̀, kẹ́gùn lẹ́mìí, kẹ́ lálàáfíà, gbogbo èròǹgbà ọkàn yín kọ́lọ́run jó wá sí ìmúṣẹ, kí gbogbo ẹ bẹ̀rẹ̀ lójú ẹ̀mí yín, kẹ́mi yín wá gùn, kẹ́pàdáfíà gbádùn ẹ̀, àmọ́ kó má pin lójú ẹ̀mí yín. Oore tẹfẹ́, ìtẹ̀síwájú tẹfẹ́ f'Ógbómọ̀ṣọ́. Ṣe rí nísìnyí pé kì í ṣe pé Islam nìkan ni problem, tẹ́nìkan sọ pé Islam ni problem fún ọba. Ẹ̀rọ àwọn tí ò fẹ́ràn àwọn àná, wọn ò fẹ́ràn ẹ̀yin náà kábíyèsí. Àwọn tí ò fẹ́ràn àwọn tàná, wọn ò fẹ́ràn ẹ̀yin náà. My name is Afolabi. I'm a video director and TV producer of Olaoye on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola, ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀, what drive ẹ̀wọ̀ fulfilment, what drive ẹ̀wọ̀ bí tó bá lọ, ó ní iṣẹ́ rìn, ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.